kí wa ní orúkọ Olúwa ní wákàtí àti àkókò yìí tí aláǹfààní àti máa gbọ́ wa. Kí oore ọ̀fẹ́ Kristi kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa, kó wá ìjọ rẹ̀ rí níbi tí a bá ti sáko lọ, ó sì wá ẹnìkọ̀ọ̀kan rí níbi tí a ti ya kó lójú ọ̀nà rẹ̀. Ìfẹ́ Kristi tó ń rọ̀ wá pé kí ẹ̀mí rẹ̀ kó má ṣe dáwọ́ iṣẹ́ ìdúró láti máa rọ̀ wá, pé gbogbo bàbá tá a bá ti sáko tàbí tá a fẹ́ sáko, kí ẹ̀mí rẹ̀ kó fi ẹ̀mí rẹ̀ wá wá rí. Ẹ̀mí tí ẹ̀mí rẹ̀ tó fi kọ́ sí Ádámù àti Éfà nínú ọgbà Édẹ́nì, tí ẹ̀mí rẹ̀ náà tún ṣiṣẹ́ tó fi dòní, kí ó máa kọ́ sí wa, kó máa kọ́ sí ìjọ, kí ó gbé ọ̀pọ̀lọpọ̀ dìde nínú ìran yìí. Bí Sátánì ti ń lo àwọn kan takuntakun, kí Ọlọ́run ẹ̀mí rẹ̀ kó bẹ̀rẹ̀ sí lo àwọn èèyàn náà takuntakun nínú àwọn ìjọ káàkiri àgbáyé, títí a fi ìdí ètò múlẹ̀, tí a sì dá ìjọ padà sí ipò tó yẹ, tá a dá ìjọ padà lọ́wọ́ èṣù àti afẹ́ ayé. Ògo Ọlọ́run kó wà lára ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀kọ́ tí a gbé yẹ̀wò lọ́sẹ̀ tó lọ náà là ń tẹ̀síwájú nínú rẹ̀, tí a pè ní ààlà ìgbàanì. Adékòyè wa yí pé ní tá a mọ̀ ní ìyípadà, ohun tí máa ń yípadà náà ni. Gbogbo nǹkan tó bá jẹ́ ìyípadà, ẹ máa ń yípadà náà ni. Tá a bá wo ayé tá a wà ń bẹ̀ yìí, ìyípadà ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nínú rẹ̀ láti ṣe ń practice Christianity, nínú rẹ̀ láti ń practice jíjẹ́ ọmọ Ọlọ́run. Ìwé máa jẹ́ pé wá pé bí nǹkan ti wulẹ̀ kó yípadà tó, kò gbọ́dọ̀ yí ìsìn iṣẹ́ Ọlọ́run, kò gbọ́dọ̀ yí ìpinnu wa tàbí àwọn ẹni tí a dì mú tí í ṣe ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Tẹ́ bá wo ètò ẹ̀kọ́ lónìí yìí, tẹ́ bá wo ètò òṣèlú, tẹ́ bá wo ètò business, tẹ́ bá wo ètò eré orí ìtàgé, orin, òṣèlú, tí ẹ wo agboolé ìgbàgbọ́ lónìí, tẹ́ wo ẹbí, ọ̀pọ̀lọpọ̀ kan ti yí padà ńbẹ̀. Ṣùgbọ́n kí Ọlọ́run sọ fún wa nínú ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ kẹsẹ̀ kejì, ó kìlọ̀ fún àwọn Ísírẹ́lì, wọn gbọ́dọ̀ yọ kúrò, wọn sì gbọ́dọ̀ fi kún. Inú ìwé Òwe orí 30 ẹsẹ̀ 6, ó sọ nǹkan náà fún wa wípé má fi kún ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n bá bá ọ wí, a sì mọ ọ lékè. Atọ́wá nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 18 àti 19, Apocalypse 22, 18 and 19, Revelation 22, 18 and 19. Ó tiẹ̀ jẹ́ wíwá bẹ́ẹ̀ pé tẹ́nikẹ́ni bá fi kún ọ̀rọ̀ òun, ó láfi kún ìpọ́njú àti wàhálà àti ègún tí ń bẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá sì yọ kó mẹ́, wọ́n láà yọ orúkọ rẹ̀ kó nù ìwé ìyè ìtì ń bẹ níwájú alẹ́ lẹ́yìn. Tọ́rọ̀ ló bá ń yí padà bí àwọn nǹkan ṣẹlẹ̀ tí ń yí padà ní ayé, Ọlọ́run yóò sọ ipò rẹ̀ nù, yóò sọ agbára nù, torí pé ọ̀pọ̀lọpọ̀ àyípadà ni ó ti bá a tún gbélé pàápàá kọ, torí á ní pé kò bá ìran àti ìgbà yìí mu. Ìgbà tí ìjàǹkadì wa ń lọ láàrin ní ti bẹ́nu ayé àti àṣà ìjọ Ọlọ́run, àṣà Bíbélì, ọwọ́ wo la fẹ́ fi jẹ́. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4, ó ní ìbàrẹ̀ ayé ìṣọ̀tá Ọlọ́run ni, ìwà pàṣẹkọ̀ ọkùnrin pàṣẹkọ̀ obìnrin. Ẹ mọ̀ pé ìbàrẹ̀ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Eléyìí ló gbọ́dọ̀ yé wa wípé a gbọ́dọ̀ bá ayé lọ, omi ayé ò gbọ́dọ̀ bá wa lọ. Síbẹ̀ bí ó ti wulẹ̀ kí ìjì náà máa fẹ́ tó, inú ayé la wà, a sì gbọ́dọ̀ sin Ọlọ́run. Ìrìn àjò yìí a ó rìn nínú ayé déjọba Ọlọ́run ni. Ìwé máa jó yé wa nínú Mátíù 5 ẹsẹ̀ 13, ó pè wá ní iyọ̀. Ẹni pé láti ìgbà tí wọ́n ti bí wa, àbá iyọ̀ ni. Ìran tí àwa náà wà iyọ̀ ńbẹ́ńbẹ́, àìran tí ó tún máa bọ̀ iyọ̀, níjọ́ tó bá yíyọ̀ bá yí padà kò wúlò mọ́ nìyẹn. Ó tún wá pè wá ní ìmọ́lẹ̀ ní ẹsẹ̀ orí 5 ẹsẹ̀ 14 yẹn. Ìmọ́lẹ̀ àti iyọ̀ jẹ́ nǹkan tí kì í yí padà, nítorí pé a ní ìmọ́lẹ̀ nìyẹn, tó pè á ní iyọ̀ nìyẹn. Ìmọ́lẹ̀ láti ìlà oòrùn dé ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá, lílo àrùn aláwọ̀ funfun, aláwọ̀ dúdú, ìmọ́lẹ̀ kì í yí padà nínú ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ náà ìmọ́lẹ̀ ó máa jẹ́, kòkòtò kan ó sì máa jẹ́. Nígbà ìgbà tí àwọn nǹkan yóò lè yí padà, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run kò gbọ́dọ̀ yí padà bí a ṣe dì mú. Ní ìparí ó sọ fún wa nínú John orí 17 ẹsẹ̀ 17, 17 John, ó ní sọ ọ́ di mọ́ nípa òtítọ́, torí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Sọ ọ́ di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ, torí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Kó sọ ọ́ di mímọ́. So ọ̀rọ̀ rẹ yẹn kò gbọ́dọ̀ yí padà. Ó tiẹ̀ sọ láàrin kan pé ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì lágbára, ó mú ju ìdàkídọ̀ lójú méjì lọ. Ó tún sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run funfun gbòó ni, afúnfún gbòó ni, kò sí àbàwọ́n kankan nínú rẹ̀. So ẹnì kankan ò gbọ́dọ̀ gbìyànjú lónìí pé òun ó yí padà. So bó tilẹ̀ jẹ́ pé
ìjọ ń blend láti jẹ́ pé ká fi ayé wàásù fáwọn ènìyàn, ká fi ayé mú ọ kúrò nínú ayé wá sínú ìjọ. Ṣùgbọ́n bá a bá fi ayé mú ọ kúrò nínú ayé wá sínú ìjọ, tá a bá tẹ̀síwájú ipa ayé mọ́, wọn ò tún da ayé, wọ́n tún bá yí padà náà ni. Ó kúkú bẹ́tà ká mú ipò wa, ká mú ìdúró wa láti máa wàásù ìjọba ọ̀run ní àwàjálẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yí padà, kí Ọlọ́run olóore ọ̀fẹ́ kó dé ẹnìkọ̀ọ̀kan wa mú. Àwa táwọn wàásù lọ́kọ́ mọ́ sí rẹ̀ wá kó máa fún wa ní ìrántí lójoojúmọ́. Bí wọn rẹ̀ ṣe wá Ádámù àti Éfà rí, kóhun rẹ̀ kó tọ̀ wá, kó wá ẹnìkọ̀ọ̀kan wa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn àdéṣù wa náà lẹ́rí lójú ìkran yẹn. Játùn pàdé wákàtí mi láfẹ́ lọ́kùnrin àbísí fún yín. Jésù Olúwa wa. Àmín.